Ṣeun Agboola lórúkọ tèmi. Kí ló mú gbígbé Ọlọ́run bá mi ga, gbígbé tóbi yìnyín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho? Kò mọ̀ kọjá pé bọ́lọ̀ ń bá mà ṣe tán tó bá dé sínú ayé èèyàn, ọba tí kì í wo àṣìṣe èèyàn, tó jẹ́ pé tí wọ́n bá tún sọ fún pé lágbájá yìí aláṣìṣe ni, a ní ẹ̀fí ilẹ̀ kò sẹ́ni tó pé. Kábíyèsí Olódùmarè. Ṣé olóyè Sunday Igboho tí àwọn kan ń jáde tí wọ́n ń bàjẹ́, ẹni tí wọ́n ń bàjẹ́ tọ́lọ́run ń gbé ga, kì í ṣe pé láti pọ́n olóyè Sunday Igboho láti pọ́n lé o, bó bá sì tún jẹ́ pé láti pọ́n lé ni, ẹni tó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ni. Ọlọ́run ló sọ pé òun dé. Kí wá ní ti àwa ẹ̀dá láti sọ wípé dídí Ọlọ́run kò tí ì yá, tàbí kì í ṣe ẹni yẹn ló yẹ k'Ọlọ́run dé sínú ayé ẹ̀? À ń ṣàbòsí Ọlọ́run ni. Béèyàn bá mú àyànfẹ́ Ọlọ́run tó bá rò wípé òun fẹ́ fi pamọ́, Ọlọ́run á wá gbé àyànfẹ́ rẹ̀ ga lórí ẹni tó fẹ́ fi àyànfẹ́ rẹ̀ pamọ́. Ẹ̀kọ́ lọ̀rọ̀ olóyè Sunday Igboho yẹ kó jẹ́ fún gbogbo wa nínú ká máa gbà f'Ọlọ́run. Kí ló mú di ọ̀rọ̀ yìí wá? Olóyè Sunday Igboho ní ìjọba Buhari lé kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè Sunday Igboho ni wọ́n mú ní Benin Republic tó sì wà lẹ́wọ̀n ń bẹ̀. Nígbà míì wọ́n ní Ọlọ́run máa ń fìyàn pamọ́ káyé mọ́ bá fi pamọ́. Ẹjá fọ̀tẹ́lẹ̀, ẹjá fàbùsílẹ̀. Olóyè Sunday Igboho ló ń tọrọ, ló ń bẹ̀bẹ̀ wípé ẹ dáríjì mi. Lẹ́yìn ìdáríjì, ẹ wo ògo tí Ọlọ́run ti fi pamọ́ fún bó ṣe wá ń buyọ̀. Kílé kan mo gbádùn náà ọ̀rọ̀ olóyè Sunday Igboho. A ní Ọlọ́run ló ní ẹ̀mí mi, mo fi búra. Bọ́jọ́ ọkú èèyàn bá pé ló máa kú. Ó sì ń jà lórí ọ̀rọ̀ ìran Yorùbá. Àti ẹ̀ àti hùn, ó ń ya fídíò ni, ó ń ṣe sinimá ni. Ẹ wo bó ṣe ń yẹ olóyè Sunday Igboho. Àwọn fídíò yìí ṣé kò fi hàn wá pé ó ń yẹ olóyè Sunday Igboho? Gbogbo ibi tó lóyè Sunday Igboho ń lọ àti ibi tí ò fẹ́ lọ ni wọ́n ti ń fẹ́, ni wọ́n ti ń pè é nílẹ̀ Yorùbá. Bàbá ń wí, ó lọ Kwara, gómìnà bẹ́ẹ̀ ni àfẹ́ rí. Ẹ má jọ wá ẹ̀yin ọba ẹ gbọ́dọ̀ gbà láyè mọ́. Wọ́n lẹ́nìkan lóhun US imam. Mo ti ẹ̀ wo fídíò kan tẹ́nìkan ń pè ní imam kan ń pè ní US useless imam àbí nǹkan, àbí imam useless or something like that. Nítorí pé Ọlọ́run fẹ́ Sunday Igboho, àwọn wá láwọn ò fẹ́, Ọlọ́run wá yẹ̀yẹ́ wọn. Ìlú jẹ́ kírú ẹni ẹ máa pè wọ́n, kí ìmáàmù yẹn máa pè wọ́n ní. Kejì ẹnìkan pè rẹ̀ ní US imam. Òun gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. Ó lè gbẹnu gbogbo Kwara State sọ̀rọ̀. We want Sunday Igboho, we want Ìrẹ́kùn in Kwara State. À ń fẹ́. Bàbá wa kí ó gba gold. This is the high time tó yẹ kẹ́ ẹ jáde, kẹ́ ẹ sọ̀rọ̀. Níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú Ìbàdàn. Ṣé ẹ pé Ìlọrin ni wọ́n ti lọ arrest ẹ̀? Ọ̀rọ̀ Kwara State kàn yín o. Ó kàn yín o. 18 people ni wọ́n kó nínú community mi yìí. Ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀. Torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lómi máa ń kàmẹ̀ sí. Kò pẹ́ Islam lé. Ó ń bú Islam ní. Ń bú àwọn àfáà kan ni. Ṣé ẹ ti máa wọ ibú nísìn? US imam àbí useless imam àbí kí náà ń pè. aláyẹ dá wàhálà sí wa lọ́rùn. Tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ kí àwa mùsùlùmí tẹ́lẹ̀. Kódà tí wọ́n bá rí àwọn àfáà gbà míì, wọ́n ní àwọn àfáà ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ wá kẹ́ni ẹ̀fà tí àyíká ẹ̀mọ̀ káwa náà ká. Ẹ fura ni pé majority ẹni tí ń gbégún, àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni. Ẹ tí ìlàwọ̀ egun ti káyà Kùránì lábẹ́ èkó egun ni. Kí ló dé tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn nǹkan kan ti wrong. Too wrong can never make it right. Gbogbo ti ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn. Ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn? Àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ jìjì. Tẹ́ ẹ̀rọ pa ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n manage everything kẹ́yìn fi wá dé bá. Gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́hún tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn. Ojú tì yín kò tán. Ẹ̀ tún wá. Nítorí pé Ọlọ́run fẹ́ Sunday Igboho, àwọn wá láwọn ò fẹ́, Ọlọ́run wá yẹ̀yẹ́ wọn. Ìlú jẹ́ kírú ẹni ẹ máa pè wọ́n, kí ìmáàmù yẹn máa pè wọ́n ní useless imam. A gbọ́dọ̀ sọ ẹnu
ká wo ẹni tí a fẹ́ fi sọ̀rọ̀ sí àti irú ọ̀rọ̀ tó a fẹ́ sọ bóyá àyànfẹ́ Ọlọ́run ni. Ọlọ́run kì í fi àyànfẹ́ tiẹ̀ sílẹ̀ o. Lórí ọ̀rọ̀ Sunday Igboho yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń jáde. Ẹni tí wọ́n kọ̀ sílẹ̀ wọ́n ní òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni kì í ṣe ìmọ̀lé. Àwọn tó mọ ilé tí wọ́n ní eléyìí ò dáa ó wá padà di igun ilé. Ẹni tá a rò pé a fẹ́ Ọlọ́run wá fẹ́, kò sì fẹ́ fún ikú bí kò ṣe àṣeyọrí. Tá a bá nírò àwọn àpẹẹrẹ báyìí, ó yẹ ká máa jáwọ́ nínú àwọn nǹkan tó ń bí wa nú sí ọmọ làkejì. Then ṣó yẹ ká máa bínú tán. Ẹyin lóhùn tó bá ti bọ́ọ̀lẹ̀ kò ṣeé ṣàjọ. Ìgbà ló nígbà lò. Tá a bá nígbàgbọ́ pé ìgbà ló nígbà lò, ẹ jẹ́ kó ní kálukú lo ìgbà tiẹ̀, ká má ṣe bínú ara wa. Ọlọ́run ò fẹ́ràn àbínú ẹni o. Mo dẹ̀ ń sọ lórí ètò pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń dá wàhálà alẹ́ láàrin wọn. Lágbájá ní lọ́wọ́ tẹ̀mọ̀dó dì sẹ́rù. Ọlọ́run lọ́ba onídàájọ́. Fídíò àwọn ibi tí olóyè Sunday Igboho lọ gbogbo ẹ̀ lẹ́ rí. Ẹ wo bó ṣe ń yẹ. Àwọn àáfàá gan tí wọ́n sọ wípé àwọn ò fẹ́ olóyè Sunday Igboho pé ẹlẹ́bọ ni, bí àwọn kinní kan wò oríṣiríṣi báwọn. Àwọn àáfàá ẹgbẹ́ wọn ti ń jáde. Wọ́n bá tiẹ̀ jẹ́ kèfèrí kó jẹ́ lẹ́bọ. Agbára tẹ́yìn ní ẹ̀ ṣe fi gbà wọ́n lẹ̀ tí wọ́n fi ń pa àwọn lójoojúmọ́. Ẹ̀sìn wa sọ wá di wèrè kalẹ̀. Tó sọ o, ṣùgbọ́n ní gbogbo àwọn emir, àwọn ọba Ìlọrin, àwọn tí wọ́n jẹ́ olóyè láàfin ọba wa àgbà kábíyèsí, á ní gbogbo wọn ni wọ́n ń challenge àwọn ọba tí wọ́n gba olóyè Sunday Igboho lálejò. Ṣé bẹ́ẹ̀ ni? Tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni, a kí yín pé kú oríire wípé wọ́n gba olóyè Sunday Igboho lálejò. Ṣùgbọ́n tó yẹ pé bẹ́ẹ̀ ni pé àwọn olóyè ọba láàfin ọba Ìlọrin wọ́n challenge àwọn ọba tí wọ́n gba olóyè lálejò. Alábòsí ni yín sà. A jẹ́ pé alábòsí ni yín. Ẹ̀ ń challenge àwọn ọba tí wọ́n gbé ẹni tó fẹ́ gbà wọ́n là nílùú wọn. Ẹ̀ ń challenge àwọn ọba tí wọ́n gbé ẹni tó fẹ́ bá wọn jà nílùú wọn láti pa àwọn tí wọ́n ń pa àwọn èèyàn. Kì í ṣe ogbon tí ń jẹ́ ìran Fúlàní lolóyè Sunday Igboho ń bá jà o, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jí apààyàn nínú àwọn Fúlàní, àwọn tí wọ́n jẹ́ ajínigbé nínú àwọn Fúlàní, àwọn tí wọ́n bà orúkọ Fúlàní gidi jẹ́, àwọn lolóyè Sunday Igboho ń lé kúrò nínú igbó tí wọ́n wà. Sunday Igboho ò bá Fúlàní generally jà. Àwọn olè, àwọn ajínigbé inú Fúlàní òun ni wọ́n ń bá jà, ni wọ́n ń kojú. Ṣé bí Yorùbá wà nínú àwọn tí wọ́n ń gbé jáde nínú igbó? Ṣé bí Yorùbá wà nínú àwọn tí wọ́n ń jagun pẹ̀lú nínú igbó, nínú àwọn tí wọ́n ń jiyàn gbé? Ṣé bí Yorùbá wà nínú wọn? Ṣẹ́yìn Fúlàní nìkan lẹ́ ń jiyàn gbé ni? Gbogbo tí ń jẹ́ ìran Fúlàní ní Ìlọrin, tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n bá ní kí olóyè Sunday Igboho má wọ Ìlọrin má, tí a dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń jiyàn gbé níbẹ̀, tá a mọ̀ bí wọ́n ṣe ń pààyàn níbẹ̀ ní Kwara State, tá a mọ̀ bí wọ́n ṣe ń jiyàn gbé odidi ìlú kan dahoro, kò sí ẹnì kankan níbẹ̀ má, tá a dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, tó yẹ pé lóòótọ́ lẹ ní kí Sunday Igboho má wá sílùú yẹn má, ṣẹ́yìn Fúlàní Ìlọrin ṣẹ́yìn lẹ́ ń jiyàn gbé ni? Rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò sì lè rí bẹ́ẹ̀. Àtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí nílùú Ìlọrin ní Kwara State, tẹ́ ẹ jẹ́ Fúlàní, a jẹ́ pé ẹ jẹ́ bàbá àsàlẹ̀ fún wọn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kólóyè Sunday Igboho má wá sí Kwara State má, ẹ má jẹ́ kí wọ́n sọ Kwara State lẹ́nu. Ẹ má jẹ́ kí wọ́n sọ lẹ́nu wípé ẹ̀yin lẹ́ ń produce a bandit. Ẹ má jẹ́ kí wọ́n sọ lẹ́nu pé ẹ̀yin lẹ́ ń produce àwọn tí wọ́n jiyàn gbé. Tẹ́ bá ti jẹ́ kí wọ́n sọ Ìlọrin lẹ́nu, a jẹ́ wípé alábòsí, aláìdá oníyín nìyẹn. Chief Abdulrazak Abdulrahman, the governor of Kwara State, ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀, ẹ jẹ́ kó ṣiṣẹ́ tí Ọlọ́run ọba mìíràn. Tó bá yẹ pé torí ẹ̀sìn lẹ fi ń rò ó, ẹ̀sìn gangan sọ wípé bá a bá rí ní tó tako ṣẹ̀ríà Islam láti lè fi gbẹ̀mí ara wa là, ẹ̀sìn láàgbọ́lọ̀ mọ́ jẹ́, bá a bá jẹ́ tá a bá bọ́ sálẹ̀ kìyàmà á tún jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Ṣé gbogbo àwọn ọlọ́pàá tó wà ní Kwara State, àwọn chief security officers tí wọ́n wà ní Kwara State, ṣé gbogbo wọn ni mùsùlùmí?
gbogbo wọn kọ́ lérí ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó ní pé ìlú tó ní ọba tó ní joyè tó ní gómìnà sọ yẹ kó rí báyìí òótọ́ ni wọn ò parọ́ bí kì í bá ṣe pé orílẹ̀-èdè tá a wà yìí àwọn tí wọ́n jẹ́ olórí wa wọn ò rí nǹkan kan rò nípa ẹ̀mí mẹ̀kúnnù wọn ò rí nǹkan kan rò nípa ẹ̀mí mẹ̀kúnnù sọ yẹ kí wọ́n máa jíyàn gbé lóòótọ́ nílùú tó níjọba kò yẹ kó rí bẹ́ẹ̀. gbogbo àwọn fídíò bíi àwọn tí olóyè Sunday Igboho lọ ṣó yé àbí ò yẹ ṣé tiwa ni láti sọ fún Ọlọ́run wípé má jẹ́ kó yẹ lágbájá kò possible tẹ́ni ò bá ti ní nǹkan kan nínú sí wa against wa ẹ̀ sì já máa lonú kan àsìkò yìí kọ́lé àsìkò ọ̀tẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ tó against ìlú ẹkùn lásìkò yìí ẹni ibi ni torí is the only solution now tí other alternative ọ̀bá bọ́ síta níbi tá a bá ti ní alternative ọ̀rẹ́ native lọ́kàn solution ló kù tó yẹ ká máa wá ṣáwa torí pé ká mọ̀ kú àní sùn ṣá torí pé olóyè Sunday Igboho jẹ́ ẹlẹ́bọ tó sì mọ́lọ́n jù yín lọ o àìmọye àwọn àáfàá tó máa bọ́ sórí ibi tẹ́ ti sọ̀rọ̀ wọn ni tàwa tá a bá ní kíkiní kan mọ̀ ṣe kò sì ní í ṣe wà láì àìmọye yín ẹ̀yin ò dẹ̀ ń ṣe ẹlẹ́bọ ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹlẹ́bọ á ní wà láì ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run ló wà gbogbo ìsọ̀rọ̀ sí olóyè Sunday Igboho ó lè ní nǹkan míì lọ́wọ́ o èèyàn ni ẹlẹ́ran ara ni àwọn kan ní tí ìrù ẹkùn bá dúró tán wọn ò di tẹ́rọ̀ sílẹ̀ Yorùbá kí lẹ rí sọ sí àwọn agbésùnmọ̀mí Fúlàní tó di tẹ́rọ̀ sí wa lọ́rùn kí lẹ rí sọ complain nípa ẹ̀ dẹ̀ kí ni rádaràda tá a wá ń bá ká tó wá jẹ́ pé àwa síra wa la wá fẹ́ dọ̀tá ara wa ìtú ń bẹ nínú ọlọ́tí lọ́tí máa ń pa á mọ́ ẹ jẹ́ ká rọra ká ní sùúrù ẹ wo bó ṣe yẹ olóyè Sunday Igboho òkúta tó mọ̀ lẹ́kọ̀ọ́ lẹ̀ digun lé yóò jẹ́ wá tọmọtọmọ o yóò jẹ́ wá tẹbí tara ẹni tó bá fẹ́ kó yẹ ìran Yorùbá yóò yẹ o ṣùgbọ́n máa lè tí ò bá fẹ́ kó yẹ ìran Yorùbá kò ní yẹ o a kí àwọn tó ń ṣe àkóso ìlú ẹkùn pẹ̀lú olóyè Sunday Igboho Ọlọ́run bá yín ṣe ṣùgbọ́n ẹ já ṣèkìlọ̀ fẹ́yìn náà ẹ kìlọ̀ fáwọn tó ń tẹ̀lé yín kán mọ́ padà dọwọ́rú àwọn ibi tẹ́ ẹ sì ń lọ ẹ má trọ́ọ̀sì gbogbo ènìyàn ẹ má tú inú yín dàálẹ̀ torí mo wo interview kan táwọn àáfàá kan jókòó gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ́mbẹ̀ wù wá lórí àmọ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ igi làbá fẹ̀yìntì tó jẹ́ pé ègún ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a bá ní kó fẹ́ni so lójú báyìí ata ni wọ́n ń fi sẹ́nu o ẹ jẹ́ ká rọra irú ẹkùn ò ní bàjẹ́ Ọlọ́run ló rán yín sílẹ̀ Yorùbá àkókò tiyín ni ẹ ṣe jẹ́jẹ́ orúkọ yín ò ní bàjẹ́ lágbára Olódùmarè Ṣeun Agboola lórúkọ tèmi ìkànnì Jùgbà Master Channels lẹ ti ń wò wá kábíyèsí Olódùmarè.